A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ènìyàn méjì ni a gbọ́ wípé ó jáláìsí lánàá Ọjọ́bọ̀ lẹ́yìn tí ilé alájà kan tí wọ́n ń kọ́ lọ́wọ́ ní agbègbè Ewéta ní Ìkìrun, ìpínlẹ̀ Ọ̀ṣun wó lulẹ̀. Àwọn méjì yìí pẹ̀lú àwọn méjì mìíràn ni wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ lára ilé ọ̀hún ní ìrọ̀lẹ́ Ọjọ́rú nígbà tí ilé ọ̀hún wó tí ó sì sé wọn mọ́. Ará àdúgbò kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Lateef nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò sọ fún akọ̀ròyìn wípé àwọn ará àdúgbò ni ó sáré síbi ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n gbé àwọn wọ̀nyí dìgbàdìgbà relé ìwòsàn. Ilé ìwòsàn ni obìnrin kan àti ẹni tí ó ní ilé ti jáláìsí. Lateef ní aago 7 ìrọ̀lẹ́ fẹ́ lọ lù ni àwọn gbọ́ ariwo ńlá láti ibi ilé kíkọ́. Obìnrin 3 àti ọkùnrin kan tí wọ́n ń ṣiṣẹ́ lára ilé ọ̀hún ni wọ́n rí yọ nínú ilé àwókù yìí. Nígbà tí ó ń fèsì, agbẹnusọ ààbò ara ẹni láàbò ìlú Civil Defence ìpínlẹ̀ Kẹ́hìndé Adélékè fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ṣì ń kọ́ ilé ọ̀hún lọ́wọ́, wọ́n ti ń lò ó fún ilé ìjọsìn. Bákan náà ni orí kó ọ̀gbẹ́ni kan tí wọ́n pè ní Ṣeun yọ ní agbègbè Old Bank, ìjọba ìbílẹ̀ Ifọ̀, ìpínlẹ̀ Ògùn, nígbà tí ilé kan dà wó ní Ọjọ́rú. Wọ́n ní ibi àtẹ̀gùn ilé náà ni ó ya lu Ṣeun lórí fún bíi wákàtí mélòó kan kí ó tó rẹ́ni ràn án lọ́wọ́. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ọmọlọ́lá Odùtọ́lá fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn. Ó ní ọ̀gbẹ́ni ọ̀hún ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn. Àwọn sì ti kàn sí aláṣẹ ìjọba ìbílẹ̀ agbègbè kí wọ́n fi òǹdè sí ilé ọ̀hún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. 93 àdó olóró tí ẹnikẹ́ni kò lérò rẹ̀ ni wọ́n ti rí kó ní iléeṣẹ́ ológun Ìkẹjà Military Cantonment, ìpínlẹ̀ Èkó nínú ìgbésẹ̀ gbalẹ̀-ńgbàtà tó ń lọ lọ́wọ́. Ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 10 oṣù kẹwàá ni wọ́n bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yìí láti ṣe àfọ̀mọ́ sí ibi ìdúgbàmù àdó olóró tí ó wáyé ní ọdún 2002. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ológun, oríṣiríṣi ẹ̀yà ni àdó olóró tí wọ́n ṣàwárí. Adarí ẹ̀ka ìṣèwádìí ìgbésẹ̀ yìí, Ọ̀gágun Abdulrasaq Kazeem, ni ó sọ eléyìí di mímọ̀ níbi ìṣíde àkọ́kọ́. Ó sọ lánàá wípé àpapọ̀ àdó olóró tí wọ́n ti ṣàjọ jẹ́ 73 pẹ̀lú gbogbo gbalẹ̀-ńgbàtà tí wọ́n ti ṣe sẹ́yìn. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ti gba ìròyìn lórí àdó olóró tí wọ́n rí káàkiri agbègbè Cantonment tí èyí sì léwu fún àwọn olùgbé ibẹ̀. Olùṣàkóso àlàáfíà Safety Officer Ọ̀gágun Olúṣèyí Ọládàpọ̀ Bánkọ́lé sọ wípé àwọn ti gbé gbogbo ìgbésẹ̀ tí yóò ṣe àwárí kí ó sì dènà ewu ní àwọn agbègbè wọ̀nyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Mínísítà àná Sínátọ̀ Bello Maitama Yusuf ti di olóògbé lẹ́ni ọdún 76 76 years. Yusuf tí í ṣe sínétọ̀ àná láàrin ọdún 1999 sí 2007 ni ó di olóògbé ní òwúrọ̀ kùtù òní ní ilé rẹ̀ ní ìpínlẹ̀ Kano lẹ́yìn àìsàn ráńpẹ́. Ọ̀kan lára ẹbí tí orúkọ rẹ̀ ń jẹ́ Alhaji Uzzani Dahatu ni ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn. Ó ní ìsìn àdúrà fún olóògbé Saudana ti Dutse yóò wáyé lónìí lẹ́yìn àdúrà Jumat ní ààfin Emir ìlú Kano. Wọ́n bí Yusuf ní Gwaram, ìpínlẹ̀ Jigawa ní ọdún 1947. Ó jẹ́ mínísítà abẹ́nú ní 1981 àti mínísítà okòòwò ní 1982. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìwé ìtàn tuntun ti ṣí ní àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ Economic and Financial Crimes Commission (EFCC) lẹ́yìn tí Ààrẹ Bọ́lá Tinubu yan alága tuntun Ọlá Olúkóyèdé. Olúkóyèdé ni ó gba ipò lọ́wọ́ ará ìṣáájú rẹ̀ tí ó wà ní àhámọ́ Abdulrasheed Báwà. Ààrẹ ni a gbọ́ wípé ó ti fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí ilé ìgbìmọ̀. Nínú àtẹ̀jáde, amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Àjùrìngé Lalè ni ó ti sọ wípé bákan náà ni ààrẹ yan Muhammad Hassan Amajoda gẹ́gẹ́ bí akọ̀wé àjọ EFCC. Àjúrì ṣe àlàyé wípé yíyan Olúkóyèdé sí ipò lọ pẹ̀lú ìlànà òfin EFCC. Ó fi kún un wípé òfin faramọ́ kí akọ̀wé àjọ di olórí àjọ.
Wọ́n ní òfin faramọ́ ẹnikẹ́ni yálà ó ń sìn lọ́wọ́ tàbí ó ti fẹ̀yìntì bí ó bá ti ní ìrírí ọdún 15 lẹ́nu iṣẹ́ EFCC láti di alága àjọ EFCC. Síwájú àkókò yìí, kí ènìyàn tó pegedé, ó gbọ́dọ̀ ti fìgbà kan rí jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá tàbí agbófinró pàápàá jùlọ ní ẹ̀ka ìṣèwádìí. Wọ́n ní gbogbo ṣùgbọ́n yìí ni Olúkóyèdé bá pàdé tí ó fi pegedé gẹ́gẹ́ bí alága àjọ EFCC. Olúkóyèdé tí wọ́n bí ní ọjọ́ 14 oṣù kẹwàá ọdún 1969 ni ó jẹ́ ará ẹkùn gúúsù àkọ́kọ́ láti di alága EFCC láti ọdún 19 sẹ́yìn. Ó jẹ́ ọmọ bíbí ìlú Ìkẹ́rẹ́-Èkìtì, ìpínlẹ̀ Èkìtì. Ó ti fìgbà kan rí jẹ́ ẹgbẹ́ ìgbìmọ̀ olùṣàkóso ìwà jìbìtì fún orílẹ̀-èdè United Kingdom. Ẹnìkan ni wọ́n mọ̀ọ́mọ̀ mú wá láti ṣe ìgbélárugẹ àjọ yìí sí ìpele tilẹ̀ òkèèrè bíi ti àwọn akẹgbẹ́ rẹ̀ lókè òkun. Ó ní ààrẹ ń gbèrò fún ìyípadà àrà ọ̀tọ̀ nínú ìṣèwádìí àti ojúṣe pẹ̀lú ìlànà òfin. Pẹ̀lú ìyànsípò Olúkóyèdé, ìyàtọ̀ tó lọ́rìn yóò dé bá ojúṣe àjọ EFCC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ fún àwọn àgbààgbà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìgbìmọ̀ olùbádámọ̀ràn ìpínlẹ̀ Ọ̀yọ́. Olórí òṣìṣẹ́ fún gómìnà àná Adébáyọ̀ Àlàó Àkàlà, Dókítà Sàká Balógun àti Mínísítà àná fún agbára Elder Wọlé Oyèlésè ni yóò jẹ́ gẹ́gẹ́ bí alága àti igbákejì ìgbìmọ̀ yìí. Nínú ìwé àpilẹ̀kọ tí olórí òṣìṣẹ́ fún gómìnà Ọ̀túnba Ṣẹ́gun Ògúnwùyí kọ ní ọjọ́ 12 oṣù kẹwàá ni ó ṣe àfihàn àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ àgbààgbà. Lára wọn láti rí igbákejì àná fún gómìnà Hamid Gbàdàmọ́sí, obìnrin àkọ́kọ́ àná Alhaja Mutiat Ládọjà àti olóyè Jacob Adétòrò. Lẹ́tà náà fi kún un wípé àgbàmọ̀fin Bọ́lájí Ayọ̀rìndé ni yóò jẹ́ alága ìgbìmọ̀ olùbádámọ̀ràn. Lára àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ láti rí agbẹnusọ àná fún ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ Monsurat Sumonu, Sínátọ̀ Osiah Agboola, Gbénga Babalọ́lá, olùdíje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ òṣèlú Social Democratic Party SDP fún ọdún yìí agbẹjọ́rò Michael Lana, Ọ̀nàrẹ́bù Babátúndé Odùyọ̀yẹ̀ àti Sínátọ̀ Kamarudeen Adédìbú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Thisday tó jáde lónìí. Orílẹ̀-èdè United States, United Kingdom, India àti Faransé ń ṣiṣẹ́ lọ́wọ́ láti kó àwọn ọmọ orílẹ̀-èdè wọn kúrò ní Israel lẹ́yìn ìkọlù tí Hamas ṣe. CNN jábọ̀ wípé ọkọ̀ òfurufú India yóò kó èrò tí iye wọn tó 230 ní ìrọ̀lẹ́ àná. Agbẹnusọ iléeṣẹ́ ìjọba India, Arindam Bagchi, ni ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún àwọn akọ̀ròyìn lánàá. Ó ní ó ṣeé ṣe kí ọkọ̀ òfurufú yìí padà sí ilẹ̀ India lówùúrọ̀ òní ọjọ́ Ẹtì. Iléeṣẹ́ ìjọba Nepal ti kó àwọn akẹ́kọ̀ọ́ tí iye wọn jẹ́ 253 láti ilẹ̀ Israel. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ ni wọ́n ti ṣe àfihàn yìí. Wọ́n ní 10 nínú àwọn ará ilẹ̀ Nepal tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lórí iṣẹ́ ọ̀gbìn ni wọ́n ṣekú pa nígbà tí Hamas ṣe ìkọlù sí gúúsù Kibbutz ní Israel. Ambassador Nepal sí Israel ló sọ eléyìí fún iléeṣẹ́ ìròyìn CNN. Ó ní akẹ́kọ̀ọ́ 3 ni ó farapa tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn nígbà tí akẹ́kọ̀ọ́ kan di àwátì. Bákan náà ni ọkọ̀ òfurufú tó ń gbé ará Colombia 110 ti gbéra kúrò lánàá Ọjọ́bọ̀. Ó kéré tán òṣìṣẹ́ United Nations 12 tó ń ṣiṣẹ́ pẹ̀lú àjọ alámòjútó ni wọ́n pa ní ọjọ́ Àbámẹ́ta ní Gaza. Akọ̀wé gbogbogbò fún àjọ UN ni ó sọ eléyìí lánàá Ọjọ́bọ̀. Gẹ́gẹ́ bí Al Jazeera ṣe jábọ̀ ìròyìn, gbogbo ẹ̀mí tó ti dolóògbé ní Gaza jẹ́ 1,417 nígbà tí òkú Israeli wọ 1,300. Iléeṣẹ́ ológun ilẹ̀ Israeli ti kó àdó olóró 6,000 wọ Gaza lẹ́yìn ìkọlù Hamas ní ọjọ́ Àbámẹ́ta. Ilẹ̀ Israeli ní kò sí ojú àánú mọ́ títí di ìgbà tí Hamas bá yọ̀ǹda àwọn tí wọ́n fi sí ìgbèkùn ní ọjọ́ Àbámẹ́ta. Mínísítà Israeli ní kò ní sí iná mọ̀nàmọ́ná, epo tàbí ohun èlò títí di ìgbà tí Hamas bá yọ̀ǹda àwọn tí wọ́n kó lọ nínú ìkọlù.
ṣùgbọ́n White House ní United States sọ lánàá wípé àwọn ń ṣètò àti kó ọmọ orílẹ̀-èdè wọn kúrò ní Israel látàrí ìkọlù ńlá tí Hamas ń ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin Afrobeat ilẹ̀ Nàìjíríà Ayọ̀ Balógun tí gbogbo ènìyàn mọ̀ sí Wizkid ti ṣàlàyé ìrora tí ó rọ̀ mọ́ pípàdánù ìyá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olórin yìí, ó ní ó jẹ́ ọgbẹ́ ńlá tó dùn òun jù láti pàdánù ìyá. Ó ní kò sí ohun tí ó dùn òun tó rí láyé, ṣùgbọ́n òun gbà á ládùúrà kí Ọlọ́run tu òun àti àwọn mọ̀lẹ́bí nínú. Wizkid sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ayẹyẹ àìsùn ìyá rẹ̀ tí ó wáyé lánàá Ọjọ́bọ̀. Bí a kò bá gbàgbé wípé ìyá Wizkid, Ìyáàfin Jane Dọlápọ̀ Balógun di olóògbé ní ọjọ́ 18 oṣù kẹjọ ọdún 2023 ní ìlú London. Wọ́n bí Wizkid ní ọjọ́ 26 oṣù keje ọdún 1990 ní Sùúrùlérè, ìpínlẹ̀ Èkó. Ó dàgbà sí ìdílé olórogún níbi tí bàbá rẹ̀ ti jẹ́ Mùsùlùmí tí ìyá rẹ̀ jẹ́ onígbàgbọ́. Ìyá rẹ̀ ni ó ṣe igi lẹ́yìn ọgbà rẹ̀ pàápàá jùlọ tó fi tètè gòkè àgbà nídìí orin kíkọ. Ní ọdún 2004 ni Wizkid ṣe àwo orin tí ó pe àkọlé rẹ̀ ní Mummy Mi. Ó fi orin ọ̀hún gbóríyìn fún gbogbo màmá lágbàáyé. Nínú orin ọ̀hún ni ó ti gbóríyìn fún ìyá rẹ̀ fún gbogbo ìdùnnú tí ó mú bá a, bí ó ti ṣèlérí wípé òun yóò kẹ́ ìyá yìí pẹ̀lú gbogbo ohun tí ó dáa jùlọ láyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Bauchi ti ní kí alága fìdíhẹ́ fún ikọ̀ Wiki Tourist Football Club Aminu Umaru lọ rọ́kúnlé lóní wàràǹṣeṣà. Èyí ń wáyé lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn ìwà àṣemáṣe kàn án tí ó lòdì sófin àti ìlànà ẹgbẹ́ agbábọ́ọ̀lù. Lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án láti rí yíyá owó láìsí ìbọwọ́lù, ṣíṣe ìyànsípò láìtẹ̀lé ìlànà òfin àti kíkọ etí ikún sí ìkìlọ̀ lẹ́yìn tí wọ́n bá kì í nílọ̀. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ Kọmíṣánná Eré Ìdárayá Mohammed Salisu ni wọ́n ti fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ ní Ọjọ́rú. Wọ́n ní àwọn ní ìgbàgbọ́ wípé ipò rẹ̀ gẹ́gẹ́ bí alága fìdíhẹ́ yóò ṣe àtúnṣe sí ẹgbẹ́ wọn ní ọ̀nà tí ó tọ́, ṣùgbọ́n àwọn ṣe àkíyèsí wípé oríṣiríṣi ìgbésẹ̀ tí ó mú wọn kábàámọ̀ ni wọ́n bá pàdé tí ó lòdì sí ìlànà òfin ẹgbẹ́. Nígbà tí akọ̀ròyìn kàn sí Umar, ó ní bí ó bá ti yá òun á kàn sí akọ̀ròyìn fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.